Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bí tẹ́ ti ń gbọ́ wa. This is DG Naija. Don't forget to subscribe, like and share. Ẹ wo eléyìí, ọ̀rọ̀ yìí ti gbẹnu tán báyìí. Àbọ̀lọ́rẹ́ ẹ ṣáà mọ̀ pé National Union lòun náà. Ó tún pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Sego. Ó ní nínú Èkó yìí iye tí Sego ń pa tẹ́yìn gan máa fi ti gbọ́. Ẹ̀yin gan mọ̀ pé ṣe iṣẹ́ national ṣojú báyìí náà lọ ni. Wọ́n ní pẹ̀lú ọlá Ṣèyí Tinubu ni gbogbo eléyìí fi ń ṣẹlẹ̀. Ó ṣàkíyèsí Sego pé kò ń ṣe pé òun náà ti ṣe ọmọlẹ́yìn mọ́tò rí, Àbújá tíkẹ́ẹ̀tì rí. Wọ́n ní ọ̀rọ̀ òṣèlú ló fi débẹ̀. Nígbà tó wá débẹ̀ gan-an ó wá ròyìn pé iye tí Sego ń pa in a month, ó ní Sego ń pa 500 million o. Ẹ̀yin èèyàn ṣẹ̀rí tí ọ̀rọ̀ Nàìjíríà bá wá dé kí àwọn ọmọ onímọ́tò máa pa 500 million, dókítà gan ò rí 500 million, àwọn sójà tó ń fẹ̀mí wọn lélẹ̀ gan in the line of duty wọn ò rí 500 million, àwọn accountant àwọn lawyers gan wọn ò rí 500 million. Ó ní 500 million ní Sego ń pa. Òun dẹ̀ ń bá fà á pé ó lóun mọ nǹkan tóun sọ, òun ò sọ àròsọ àbí òun ò fi àfimọ́. Ó ní lórí ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì yìí náà kò ń já tíkẹ́ẹ̀tì everyday. Ẹ̀yin èèyàn ẹ wo ibi tá a bá Nàìjíríà dé nìyẹn. Ẹja àjọgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ìlẹ́nu Àbọ̀lọ́rẹ́. Kẹ́yìn náà kẹ́ máa fìbí tíyàn yìí sínú comment. Ẹja àjọgbọ́ kó má dà pé mi nìkan mo gbọ́. Ẹja àjọgbọ́. Ayé lóòótọ́ ìwọ kọ́ ni chairman local government, but èmi sọ fún ẹ pé ìwọ sàrà ló ń jẹ, òun rówó ju chairman local government lọ. Jẹ́ tuntun sọ fún ẹ again, Sego òun rí owó ju chairman local government lọ. Ṣé n fún ẹ ní instance? Àwọn instances ibẹ̀ lélẹ̀. Sórí chairman local government owó tó ń gbà kò tó bẹ́ẹ̀, òun nìkan kọ́ ló máa dáná, kò dẹ̀ tó bẹ́ẹ̀ ó máa ṣe allocation. Chairman local government máa ṣe àwọn allocation kọ̀ọ̀kan, bó bọ́ ṣe rówó tó wọ́n máa ṣe àwọn allocation kọ̀ọ̀kan sí local government wọn. Ọ̀nà lè pọ̀ oríṣiríṣi. Then o mọye staff tó máa wà ní local government tí chairman local government máa san owó salary fún, àti àwọn kọ̀ọ̀kan tó máa san káàkiri chairman local government nìyẹn. So owó tó ń dọ́dọ̀ chairman local government ó ní budget, ó dẹ̀ níye tó gbọdọ̀ ná síta. Àwọn ló wá mọ bó ṣe ń ṣe ìtókù. Ṣé owó National Union ní budget? Gbogbo owó tí wọ́n ń pa, number one, o lè divide. Mo sọ fún ẹ, èmi ti ṣírò owó sí ẹ lọ́rùn pé in a month a máa calculate 500 million. Ìwọ wá calculate báwo ni wọ́n ṣe ná owó tiẹ̀, àwọn wo ló ń ná fún. Àwọn tó wà lọ́ndà ẹni state council náà ò fún wọn lówó oúnjẹ. Ìwọ nìkan ló ń dá ṣe àpapín. O greedy, olólè, olójúkòkòrò, onílara, onígbéraga, o mọ̀rọ̀ sọ, o nítẹríba, o láfojúdi. Gbogbo nǹkan tí mo kà sí èyí ló wà lára ẹ̀. Now ó wá rí adúrú owó báyẹn. Legacy wá sọ̀rọ̀ pé lọ ṣe bọ́ọ̀ fún wọn nísàlẹ̀ Èkó, lọ ṣe bọ́ọ̀ fún wọn lẹ́kọ̀ọ́, omi ń jẹ wọ́n yà. Ó wá ń dá ọ̀rọ̀ padà fún Legacy padà pé ṣé wọ́n ní chairman local government ni? Chairman local government kọ́ ni ẹ, fún ara ẹ náà ló sọ nínú fídíò. Bóyá tí n bá play fídíò yẹn sì máa play ẹ̀ next. Ó ní wọ́n fi National Union yìí ṣàánú yín ni pé torí pé national, mo sọ pé National Union ti di àsìkò lórí mọ́tò kọ́ ló wà tó fi di National Union, agbára kọ́ ló ní ló fi di National Union, òṣèlú ló gbé ẹ débẹ̀. Ó dẹ̀ kẹ́ máa pay back sí òṣèlú yẹn, ó dẹ̀ kẹ́ máa pay back sí aráàlú. Ok, ṣé ẹ bá fẹ́ increase owó tíkẹ́ẹ̀tì National Union, ṣé o máa lọ ń gbàṣẹ lọ́wọ́ ìjọba àbò máa lọ ń gbàṣẹ lọ́wọ́ ẹnìkan? Lẹ́nu ìgbà tó ti di chairman NURTW ó ti níye tẹ́tí increase tíkẹ́ẹ̀tì sí. Níjọ́ tó fẹ́ increase tíkẹ́ẹ̀tì, wọ́n ta tíkẹ́ẹ̀tì. Nígbà tó fẹ́ increase owó tíkẹ́ẹ̀tì from tíkẹ́ẹ̀tì tó ń kó fún àwọn National Union, tí àwọn tó ń ta tíkẹ́ẹ̀tì 10 tó fẹ́ increase ẹ̀ sí 30, níbi tó ti ń pa, níbi tó ti ń mú 5, níbi tó ti ń mú 2 million wá, tó máa increase ẹ̀ sí bí 5 million. Tó máa àbí ibi tó ti ń mú 250,000 wá, tó máa increase ẹ̀ sí bí 2.5 million. Ta ló gbàṣẹ lọ́wọ́ ẹ̀? Now ta lẹ máa ń gbàṣẹ lọ́wọ́ ẹ̀kẹ́ tó fi owó kún owó agbèrò? Ta lẹ máa ń pàṣẹ lọ́wọ́ ẹ̀kẹ́ tó fi owó kún owó tíkẹ́ẹ̀tì? Ẹ̀kọ́ máa ń dédé decide ní sáràlú ẹ̀dẹ̀ máa gbére gbowó yẹn. Now nísìnyí àwọn sọ fún ẹ pé payback. Àwọn tó wà wájú ẹni tí wọ́n ń farawé ọ̀gá ẹ̀ tó kọ́ ẹ níṣẹ́ tó jẹ́ onímọ́tò tó jẹ́ National Union, òun ò ṣe báyìí, ó payback sáràlú. 2, kò gbàṣẹ lọ́wọ́ anybody wà tó máa ṣe 1 year in office. Ó táì títì tí ọ̀gá ẹ̀ tó táì, Olúọmọ táì títì tó táì yẹn ó ń benefit gbogbo aráàlú lẹ́ni.
now nísìn ìwọ wá wà ìwọ tí wọ́n rí double money o ti wọ́ọ̀tì ìwọ tó lè máa pè rẹ ní billionaire owó yìí sọ àwọn kò ṣe pé òun help àwọn ibi tó dàgbà sí kò ṣe pé òun help bí kankan lẹ́kọ̀ọ́ kò ṣe pé òun help àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ òun fà wọ́n lọ́wọ́ sókè ní gbogbo àwọn tó wà owó nìkan ló ń dá jókòó lé owó ó wá ń sọ fún Legacy pé ṣé wọ́n ló máa ṣe bọ́ ó máa ṣe bọ́ òun yẹn sórí àwọn tó níyẹn mo máa kún ẹ̀ ń kó máa lawọ́ ní tipátipá torí pé owó yẹn ò ń ṣòwò fámìlì ẹnìkan owó you must pay back ni and you have to pay back now sórí tipátipá ó máa ṣe bọ́ òun yẹn wo tí o bá ṣe bọ́ òun mẹ́wàá sí gbogbo ìsàlẹ̀ Èkó tó bá tiẹ̀ ṣàdúrà fún ẹ wọ́n á mọ̀ pé payback ló ń dá padà ṣo fẹ́ fi owó tí wọ́n rí compare local owó tíṣà máa local government bá jẹjẹkújẹ tó jẹjẹkújẹ àwọn èèyàn máa ranjú mọ́ àwọn olóranjú mọ́ wọ́ àwọn olóranjú mọ́ kíní àwọn tó wà ń bẹ̀ ń ṣe ìwọ láwọn ìwọ nìkan dá jókòó lówó èèlò ló ń fún àwọn executive ẹ gbogbo owó tó ń fún àwọn executive ẹ ò tó lóṣù ó fún wọn ní 5 million ta ló ń gbowó èlò ló ń fún Kúdẹ̀tì bóyá 500,000 èlò ló ń fún deputy chairman ẹ bóyá 500,000 èlò ló ń fún àwọn executive tó kù 200,000 ó ní 150,000 gbogbo owó tó ná jáde ó ná 50 million jáde tí wọn nìkan bá wá ń dájókòó ló bí 400 million kó wá wọnú owó yẹn ní in a month ni o kó máa ná owó yẹn síbi tó ti dìde wá àbí kí ló fẹ́ sọ fún wa pé lọ kọ́ mọ́ṣáláṣí sí Kwara ṣe mọ́ṣáláṣí tó lọ kọ́ sí Kwara ó kè ṣe pé ọmọ Èkó ní Èkó ló dàgbà sí Èkó lọ bí ẹ sí ibi slot tó ti gbà jáde ẹ má bínú mi ìbú ẹ̀yin ará Kwara o ṣe slot tó gbà jáde ní Lagos Island yẹn mo sọ pé tó bá jẹ́ pé mọ́ṣáláṣí Central Mosque Lagos Island ló lọ ra nǹkan sí ló tún gbogbo bẹ̀ ṣe ló gbé generator lọ fún wọn pé tó bá múná lọ pé lórúkọ National Union àgbé wa à mọ̀ pé Central Mosque bíbà yìí o ló ṣe nǹkan bá àbí mọ́ṣáláṣí àdúgbò yín bọ̀ ó fi hàn wá pé kò kàn ẹ́ pẹ̀lú Lagos pé ọmọ Kwara ní Kwara yẹn náà dé ló ń ṣe kí ṣé Kwara ló ti ṣé slot Kwara ló ń lò ló jẹ́ pé mọ́ṣáláṣí tó wà ní Kwara ló lọ ń kọ́ ló lọ ń tún ṣe ló lọ ń ṣe gbogbo ẹ̀ now sórí omi ní Lagos Island yẹn ó máa ṣe omi yẹn mi ìfẹ́ mọ́ anybody ẹ̀ bá máa bú mi láti Lagos Island kẹ́ ṣe oríṣiríṣi kẹ́ máa ṣe pé ségò ó máa ṣe omi ọ̀rọ̀ tó sọ sí mi yẹn mú ń dá padà fún ẹ ó máa ṣe omi sí Lagos Island yẹn owó nìkan ò ní máa dá jókòó lé àdúró owó yẹn tí àwọn anybody sí gbogbo àwọn olóyè àti gbogbo àwọn Lagos Island bá ń bẹ̀rù ẹ tí wọ́n bá lè sọ fún ẹ pé báyà torí pé o máa lo agbára òṣèlú o máa lo agbára ṣèyí mọ́ wọn lórí àbó máa lo gbogbo nǹkan tó bá yá àwọn tó wà lẹ́kọ̀ọ́ yẹn tó bá dijọ́ kanjọ́ kan mọ̀ pé àwọn tó máa mọ ṣèyí one on one àwọn tó máa mọ ṣèyí jù ẹ lọ tó máa mọ ṣèyí ju ìwà àti sùúrù lọ wọ́n máa pe ṣèyí one on one pé ségò bàjẹ́ ó dẹ̀ láhùn wọ́n máa pè one on one ló bá ó yìí máa trigger àwọn ọmọ Èkó débẹ̀ gbogbo àwọn àsùnmọ́ pápá wà ń bẹ̀ gbogbo àwọn kinní wa àwọn tó jẹ́ ọmọ Àlàbá gan tó tréènì lọ ń da ẹ̀ àwọn fámìlì àbábúrú ẹ̀ àbí ọmọ àbí ìkọ̀kọ̀ èwo ló ti ṣàánú nù wọn ó ṣe nǹkan kan ó kàn ń jókòó lówó owó yẹn kàn ń dúró kò pé bóyá torí pé ó gírídì so mi wá sọ̀rọ̀ púpọ̀ ju mi fẹ́ kí fídíò yìí gùn Sego èsì ẹ reply ẹ ni pé tipátipá ó máa ṣe omi sí Lagos Island yẹn ṣe bó ń bú mi òun sọ̀rọ̀ sí mi padà wọ́n ti jíṣẹ́ fún mi ó máa ṣe omi ó máa ṣe bọ́ọ̀ yẹn ní tipátipá wọ́n ṣe pé ní o fẹ́ ṣe birthday bí o tiẹ̀ tí pé 50 gan tó fẹ́ jọmọ tó wáyé pé o fẹ́ ṣe birthday 50 o ló fẹ́ ra kí o rò pé kan fáwọn kan ra nǹkan ṣe ó máa ṣe nǹkan sáré kò tí aráàlú máa benefit ẹ̀bẹ́ náà lọ sọ pé wọ́n ní kẹ́ lọ fi owó ọ̀fun slọ́ọ̀tì òṣèlú ló ń lò ó ń ṣe onímọ́tò ó ń ṣe driver ó ń ṣe conductor ó ń ṣàgbèrò ó já tíkẹ́ẹ̀tì rí ó kàn ní opportunity pé òṣòṣèlú díẹ̀ wọ́n dẹ̀ yí ẹ mọ́ra ó dẹ̀ ti ara Olúọmọ gùnkè Olúọmọ ló sọ ẹ́ dèèyàn láyé àwọn wo ni wọ́n wá fẹ́ sọ dèèyàn Kúdẹ̀tì ló fi ṣe treasurer yẹn Kúdẹ̀tì tó jẹ́ treasurer yẹn owó òdọ́wọ́ ẹ̀ ìwọ ló ṣe chairman ìwọ ló ṣe treasurer ìwọ ló ṣe finance ní ayé ìgbà Olúọmọ ńgbà tí wọ́n ń ṣe kinní pẹ̀lú Olúọmọ ní ibẹ̀ ló ti ṣoríire láyé ẹ̀ ló ti kọ́lé sí Àjà ló ti kọ́lé sí Banana Island ló ti kọ́lé sí Sùúrùlérè ló rálé lọ ló ń lo mọ́tò gidi 1 year ó fẹ́ celebrate 1 year pẹ̀lú Olúọmọ ó mọye mọ́tò ńlá bẹ́ǹsì ńlá tó lọ́ra Kúdẹ̀tì ti ń ṣe treasurer lábẹ́ 2 years plus nsìn
ní Kúdẹ̀tì kó nawọ́ sí nǹkan tóun ti gbé ṣe ní láìvù òun lẹ́yìn ẹ̀ ṣé Kúdẹ̀tì ló ń kówó dání tó bá tẹ̀ jẹ́ pé o ti lórí ìyẹn mọ́lẹ̀ o ti sọ́ di gbẹ̀wò dání ìyẹn náà ó ti di dọ̀dọ̀yọ̀ tó yẹ mo sọ pé ó pa náà jọra pátápátá mọ́ra ẹ̀ lára iná jọra iná gbogbo ó pa mọ́ra ẹ̀ ìyẹn ti fún orúkọ yẹn ti wà lẹ́yìn ìwé orúkọ tiẹ̀ sínú ìwé mọ́ ẹ̀wọ̀n ẹlòmíì ló máa ẹ̀ máa jì torí yẹn mi tiẹ̀ mọ̀ pé ẹ̀gbọ́n yẹn lè gọ̀ báyẹn so Sego òun láti gírídì yẹn ó máa ná owó yẹn ní tipátipá bí wàá tó bá ń wẹ̀ ẹ káwọn àsùnmọ́ pápá inú ẹ̀ ń dùn bó ṣe ń rún pa kọ́ máa rún pa lọ Sego àgbàgan tó ń lórúkọ ẹ̀ ó lọ kó ṣàánú wọn kó tiẹ̀ owó yìí wà ńlẹ̀ bóyá bíbú yóò mọ̀ pé owó yìí wà lọ́wọ́ ẹ̀ ìwọ tó ń bí ṣọmọ kẹ́bí kan tó sọ pé you are not a millionaire you are a billionaire maintenant you are a billionaire now èmi gbà táwọn Yorùbá gbà tàbí sọ pé billionaire ni ẹ because àwa mọye tó ń wọlé àdẹ̀mọye tó ń jáde bẹ́ẹ̀ náwó yìí owó aráàlú ni owó ni kò lè dágbé lọ tí gbogbo èèyàn bá ń bẹ̀rù ẹ a máa sọ̀rọ̀ fún ẹ Sego ó máa náwó yẹn ní tipátipá Legacy ló ń sọ̀rọ̀ gbà bẹ́ẹ̀.